مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخالق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخالق كلهم. ظلمت سنة من أحيا ظلام إلى أن اشتكت قدمه درمي ورمي وشد من سقبي أخشاه وطوى تحت الحجارة كاشئا مترف اليدم وراودته الجبال شم من ذهب أنا بسي فارا أيما شممي وأكدت زوده فيها ضرورته إلا ضرورة لا تعدو على العظام وكيف تدعو إلى دنيا ضرورة ما لولاه لم تخرجي دنيا من العدم محمد سيد الكونين وثقلين صلى الله عليه وسلم والفريقين من أرب ومن عجم نبينا الآمر ناي فلا أحد أبر في قول لا منه ولا نعم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مكتام دعا إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفصم فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم وكلهم من رسول الله ملتمسون غرفا من البحر أو رشفا من الديام وواقفون لديه عند هادم من نقطة العلم أو من شاكلة الحكم فهو الذي تم معنا وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم منازه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم دع ما دعته نصارى في نبيهم وحكم بما شئت مدحا فيه واحتكم وانصب إلى ذاته ما شئت من شرف وانصب إلى قدره ما شئت من عظم فإن فضل رسولي لا ليس له حد فيعرب عنه ناتق بفم فما بلغ العلم فيه أنه بشر فما بلغ العلم فيه أنه بشر فما بلغ العلم فيه أنه بشر وأنه خير خالق الله كلهم
وكل أجنحة رسل الكرام بها فإن لما اتصلت من نورهم بهم فإنه شمس فضل هم كواكبها يظهرن أنوارها للناس في ظلم أكرم بخالق نبي زانه خلقه بالحسن مشتمل بالبشر منتزم كالزار في طرف والبدر في شرف والبار في كرم والدار في همم يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. wọ́n bá ti kí bàbá Òbándó mọ̀ tán a máa bẹ́tò yòókù lọ. àfáà yan ná Muhammad fún wa sallallahu alayhi wa sallam. àfáà oníbúrúdà Sheikh Busayri rahimahullah. kódà tí bàbá wa Fadilatu Sheikh Abdul Ghani arọ́láhún wọ́n bá láwọn yà nábì fún wa pa àwọn fẹ́ ṣàlàyé bá nábì ti tó àwọn náà padà máa pàtì ní bí kéwù ti yé wọn tó lá nábì ó kọjá bẹ́ẹ̀. Allahu alayhi wa sallam. àfọ̀n Busayri kò sí tí òfin yà nábì tán kò sí. Allahu alayhi wa sallam. nígbà tó yàn nábì dáhàrin kan ó tún wá wọnú sáyẹ́ǹsì lọ. ó ní innahu shamsu fadlin hum kawakibuha yudhhirna anwaraha linnasi fi dhulami. sallallahu alayhi wa sallam. ó ń kéwú tí ń bẹ ń bí ẹ̀gbọ́n tá ànábì wí tẹ̀ tú fún wa. ó ní ànábì o innahu shamsu fadlin. ó dà gẹ́gẹ́ bíi ká sọ pé oòrùn ó fẹ́ cháàjì òṣùpá tí ó hàn lálẹ́ tóun náà máa sakọ. ó wá pa ànábì ní oòrùn tí ń cháàjì àwọn òṣùpá tí ó máa ràn lálẹ́. ó ní hum kawakibuha ó gbọ́ àwọn ànábì yòókù hum kawakibuha gbogbo wọn ń cháàjì látàrí òòrùn àná Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀rí ọ̀hálẹ̀ àrọ́bí wa ní yudhhirna anwaraha ó dàbí sólà ìcháàjì tí wọ́n ti cháàjì lára ànábì wọn yudhhirna anwaraha linnasi fi dhulami. àwọn náà wà dé lálẹ́ wọn wà tán wọn wà mọ́lẹ̀ ṣé ẹni ó cháàjì wọn láwà kí ni àbẹ́ni tí wọ́n cháàjì lára rẹ̀. sallallahu alayhi wa sallam. títàn bó tilẹ̀ wù kí wọ́n tàn tó lára ná Muhammad gbogbo wọn ti emanate. sallallahu alayhi wa sallam. àfọ mọ́rídà yẹn ànábì púpọ̀ wọ́n yẹn ànábì púpọ̀. sallallahu alayhi wa sallam. ọlọ́run dákun bá wa ṣe kí á ti gẹ̀ sí ifá ná Muhammad. ẹ̀yin tẹ́ wà lókè ibi kẹ́ wà ń sàlẹ̀ káwọn aláṣàlẹ̀ yóò bọ́ sókè ni. ànábì ilẹ̀ tún dákẹ́lẹ̀ ń fakọ́ yóò ń bó báyìí. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá wà nù Central Mosque tí bàbá ti ń kírun ajẹ́kẹ́ mọ̀ ṣe bí eléèbórun. ẹ yóò bá nábì bíi aláàárọ̀ ni ká gbọ́ yín sáwà yìí. sallallahu alayhi wa sallam. sẹ́yìn tó máa ṣàkóso nábì ni. sallallahu alayhi wa sallam. gbogbo popularity rẹ̀ gbé kalẹ̀ lẹ́yìn tànábì yòǹbó rẹ̀ kọ́lọ́kè dáadáa. sallallahu alayhi wa sallam. gbogbo ẹ̀yin tẹ́ náwó kan fún ànábì ìtàlẹ́fẹ́ fún kejì. sallallahu alayhi wa sallam. ìwọ tó hun ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ga jù tiẹ̀ lọ ta ló lo hun ẹnu rẹ̀ gan. sallallahu alayhi wa sallam. nígbà tí a yan ànábì lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olóríire wọ́n wà ń jókòó yìí a máa kí ìwọlé engineer Suleiman Bọ́lá Kalẹ́ Kawu Agaka the Danhi and Geri of Ilorin Emirates wo máa tó yẹ kó wí. Sheikhu apèyàn Danhi à ṣé wùlókù tó fi tẹ̀lé. Sheikhu ṣe ṣéwù tọba àlọrin náà lẹ ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí. ṣéwù. èyí ń wojú gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe ṣéwù wọn ẹ̀ pa kókó fẹ́ sin ọba o. ṣéwù.
MODIHU ẹ fi àwọn èròjà rẹ̀ sí. والله يعصمك من الناس ó di méní. لا تخاف دركا ولا تخشى ó di méjì. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ẹ dákun gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Danhiya níbi tí wọ́n jókòó sí mẹ́wọ̀n ẹ dákun ẹ bá ń fi hàn wọ́n ẹ dákun àfàwà yára ẹ bá ń fi ẹ ṣe gbogbo àwọn bàbá wa náà ni elétòsí gbogbo wọn Alhaji wa Nasir àwọn ni wọ́n ń kí bàbá wa ọba ń dó mọ̀ yìí protocol Alhaji wa Nasir nù ẹ dákun ẹ má ti jókòó lórí chair yìí àfànẹ́bí bẹ̀ yín àfàwà yára ẹ bá ń fi ibi táwọn yìí wọ́n hàn jókòó sí hàn wọ́n ẹ dákun torí t'Ọlọ́hun bí mọ́sálásí yìí bí ìgbà tí yẹn wà ní ara mi ni gbogbo bí ló mọ́ à ń kí wọlé the channel of success alfa wa sheikh wa alkasimi adamallahu hayatahu ọba tó ṣe yín báwọn kò ní jẹ́ máa padà sí ibú láéláé ya Allah bí muhammadin wa ahlihi lẹ́ẹ̀kan sí ibi táwọn elétò bá ní àjòkó sí ẹ̀dá kan gbogbo bẹ̀ la yẹ ọwọ́ ẹja tẹ̀lé kájòkó síbẹ̀ ipe yẹn tẹ̀ wọnú mọ́sálásí lásán máa dàkálà wú. kana aminan. inú fọkànbalẹ̀ nìyẹn gbọ́dọ̀ wà gbogbo tí yẹn máa ń bá bọ̀ ara yẹn ó balẹ̀ pé mo wọlé Ọlọ́run kódà kó orú àmẹ́ à ń bẹ lè tà sí so gbogbo bíbí gbogbo ní mọ́sálásí VVIPC ti gbogbo ẹ̀ gbogbo ní mọ́sálásí yẹn VVIP kódà kìí ṣe VIP lásán very very important personality Ọlọ́run ní fi yín lẹ̀. Amin. Anki General Mustafa from Abuja. Akinyi General Mustafa all the way from Abuja. Èyí tó dá mi lójú ni wípé àtàlájì Mànjó ni àti gbogbo àwa tá a tẹ̀lé Danhiya wa ni gbogbo wa la understanding èyí táṣẹ̀ tún ni máa àdírẹ́sì wa pé kádàkùn ká má bínú bó ti mọ̀ pé àbínú already ẹ dákun ó ní bí ètò ń ti bó ti tò kalẹ̀ ní àfànàbí bẹ̀ wá a fi ìfẹ́ Danhiya bẹ̀ wá ẹ dákẹ́ má bínú torí t'Ọlọ́hun. Naam bákan náà la kí lẹ́ẹ̀kan sí Dr. Shuaib Bilgore bákan náà la kí Alhaja wa Saada Belgore wọ́n bẹ lókè ẹ̀yin obìnrin ẹ bá ń gbọ́ lọ́n tóbi fún wọn mẹ́. Allahu Akbar. Alhaja wa Zara from Lagos ẹ̀yin obìnrin tẹ̀ ń bẹ lókè ẹ bá ń gbọ́ lọ́n tóbi fún wọn. Allahu Akbar. Alhaja wa Suli all the way from Òṣogbo ẹ̀yin tẹ̀ wà lóbìnrin olókè ẹ bá ń gbọ́ lọ́n tóbi fún wọn mẹ́. Allahu Akbar. Ọba kó bá ní dúpẹ́ fún yín à ń kí wọlé Associate Professor Ridwanullah Ibrahim Ọlágúnjú Ọlátúnjí ọmọọba Al-Markazi Al-Ilori Al-Edewi a sì ń kí wọlé Sheikh Mudathir Meikudi Bayaroba bákan náà là ń kí wọlé Sheikh wa Al-Muqaddam المدير ومؤسس لمركز الشيخ أبو بكر عيسى أوتنتيك صلاتي مالتي الله حياته بكنا لانكي المقدم الشيخ عبد الكبير أفوكولولا مالامي كمينيستا kíkí àwọn mẹ́tẹ̀ẹ̀ta jàǹkó yìí ní fi ń kí aláwùlí àti gbogbo àwa tí a tẹ̀lé wọn fajazakumullahu khairan nísìn ẹ bá ń fi àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sí ààyè wọn àfàwáyára ẹ bá ń fi àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sí ààyè wọn nísìn àwa tá a wá tẹ̀lé wa ẹ dákun ká máa lọ síbẹ̀ wọn àfànẹ́bí bẹ̀ wá bẹ́ẹ̀ aláwùlí ànílé wá bì tọ̀ ẹ dákun níbẹ̀ yẹn àfànẹ́bí bẹ̀ wá àtọ́ yìí bí ẹ dákun ẹ̀yà lọ jòkó sí àwọn ẹ̀yìn yẹn Ọlọ́run bá dúpẹ́ fún yín àwa tá a wá tó dúró mẹ́ yẹn ká má dúró mẹ́ ká má lọ sí ẹ̀yìn yẹn lọ jòkó mo fẹ́ kí ojú agbo yóò farabalẹ̀ torí n tó fẹ́ tẹ̀lé nǹkan farabalẹ̀ ni